lóko lómi nílẹ̀ Oòduà àti káàkiri gbogbo àgbáyé. Mo kí yín púpọ̀ pẹ̀lú onídùndùn láàárọ̀. Mo ti fẹ́ ránṣẹ́ kan sí yín tẹ́lẹ̀ nígbà tí àwọn èèyàn wa ń búra wọn, tó ń ṣépè fúnra wọn, tó ń lérí mọ́ra wọn, tó ń gbóná àwọn ti gbéra wọn kọ́ ara wọn lọ́rùn, àwọn ti lọ rìpọ́t fún ọlọ́pàá. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn bàbá wa nílé, gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí pè mí, wọ́n wá ń bá mi sọ̀rọ̀ wípé àwọn náà ń gbọ́, inú wọn ò dùn. Ẹ jẹ́ ká gbàdúrà sí ọ̀rọ̀ yìí. Nígbà tí gbogbo wa dẹ̀ gbàdúrà láti bí ìjẹta yẹn, nǹkan tí wọ́n wá mú wá ni wípé Ọlọ́run lòun fẹ́ràn Yorùbá, òun ti ṣe Yorùbá lóore, burúkú kankan ò ní kọlu àwa Yorùbá. Àwọn tó ń lérí tán fẹ́ bára wọn jà, inú wọn á rọ̀, wọn á let go, gbogbo wa wá lè kọjú sí ìjà pé à ń fẹ́ ṣe òmìnira, a fẹ́ gbára wa kúrò nílẹ̀ Nàìjíríà. Wọ́n wá gbàdúrà, èmi náà á jọ gbàdúrà yẹn ni àtàwọn tó wà around níbí. Iṣẹ́ tí Ọlọ́run wá rán sí gbogbo wa nìyí o, iṣẹ́ Jóṣúà ayọ̀ ni. Ọlọ́run ní ká declare a whole week, ká lódìdí ọ̀sẹ̀ kan ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe pé ó ti parí ìjà àwọn tó ń bínú wọ̀nyẹn nìkan o, ṣùgbọ́n pé òun ti fẹ́ràn Yorùbá, òun ti gbé ọ̀rọ̀ Yorùbá dúró, òun ti ṣe ọ̀nà Yorùbá, ó ti gún, òun ti lànà fún Yorùbá. Gbogbo iṣẹ́ tí àwọn ọmọ Yorùbá bá ń ṣe lòun ti sọwọ́ òun sí pé wọ́n á máa jèrè díẹ̀. Àwọn ọmọ tó ń lọ sílé ìwé á ṣe dáadáa bẹ́ẹ̀, àwọn tó ń lọ sóko á ṣoko wọn, àwọn tó dẹ̀ ń lérí mọ́ wa tán sá pamọ́ sínú igbó wọn bẹ́ẹ̀ náà máa parẹ́ sí. Àwọn tó ń kó nǹkan ìjà bọ̀ pé àwọn kó wá bá wa jà, nǹkan ìjà wọn yẹn á máa bó mọ́ àwọn fúnra wọn lójú ni. Torí náà káwa má bẹ̀rù, ká ṣáà máa dúpẹ́, kámọ Yorùbá máa dúpẹ́ for 7 days. Ọjọ́ kìíní oṣù October, ká máa ṣe dúpẹ́, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìfẹ́ tó ní sí Yorùbá, fún gbogbo ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún Yorùbá, fún gbogbo agbára tó fẹ́ fún Yorùbá, fún gbogbo ìlànà tó fẹ́ là fún Yorùbá. Pé ká máa dúpẹ́ lódìdí ọ̀sẹ̀ kan, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, kí gbogbo wa máa dúpẹ́, ká máa yin Ọlọ́run lógo. Àwa tá a jẹ́ Mùsùlùmí, ká máa yin Ọlọ́run ní ọ̀nà tí ẹ̀sìn tiwa kọ́ wa. Àwa tá a jẹ́ Christian, ká máa yin Ọlọ́run ní ọ̀nà tí ẹ̀sìn tiwa kọ́ wa. Àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, káwa náà ká máa yin Olódùmarè ní ọ̀nà tí ẹ̀sìn wa kọ́ wa. Iṣẹ́ pàtàkì tí wọ́n rán sí yín nìyẹn. Ọ̀la ní October 1, so àárọ̀ ọ̀la la máa bẹ̀rẹ̀ dídúpẹ́ yẹn. Dídúpẹ́ yẹn kì í ṣe fún àwọn oníjà yẹn nìkan, àwọn tó ń bára wọn jà, tó ń lérí mọ́ra wọn, gbọ́ra wọn ságbá ọlọ́pàá wọn ṣe fún àǹfààní àti àlàáfíà gbogbo Yorùbá, fún ìlọsíwájú ìjà tá à ń jà, ìjàgbara tá à ń jà fún Yorùbá, fún assurance pé ìkankan lára wa tá à ń jà ẹnìkankan ò ní fẹsẹ̀ kọ́, ẹnìkankan ò ní fọwọ́ gún, burúkú kankan ò ní yà sílé ẹnìkankan lára wa. Nǹkan tí a ní kí n lọ ká máa dúpẹ́ fún nìyẹn. Kò ní sábúrú kankan o. Ó dìgbà.